lọ́nà oníkókó lọ́gbọ́n bó bá jẹ́ àgọ̀ ló bá dàgbà ńkọ́. ẹni eégún bá ń lé ẹni kúrò wọn mọ rọjú bó ṣe ń rí ara ayé bẹ́ẹ̀ ló ń rí ara ọ̀run. lórí kan ní ẹ̀kọ́. Ìdòwú kájọ gbọ́lá ọmọ ẹkùn abọ̀rọ̀ kàbìtì bí ògiri ya lulẹ̀ yàgbáyàgbá ìdè àfọ̀rọ̀ kọ́mọ lásán kọ́mọ lọ́gbọ́n dé o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ lórí ìkànnì ẹ̀gbọ́n. Ìdòwú gorí atẹ́gùn ọmọ kájọ gbọ́lá lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀ ní gbogbo sátidé lówùrọ̀ o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ló gorí àtẹ nílé iṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM níbi tí a ti ń dábìí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe adájọ́ mọ́tà sí àsọ̀rọ̀máyẹ̀ ìjọ́kíjọ́ tí èrò wọn bá sọnù ẹ jẹ́ ká wá wọn. àdúpẹ́ o lọ́wọ́ Elédùmarè ọba àláwùrà bí ọba tí gbéná láṣọlá ọba àgbáyé gbàrún òpópè tí ìpera rẹ̀ pè ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún 2022 láwà yìí adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ Elédùmarè ọba tó kà yín sí tó ka èmi sí tí ò jẹ́ kí bí ó ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa àsọ wípé kábíyèsí ẹ ṣe báyìí báwo la ṣe máa ń ṣe àwọn tó yẹ kí wọ́n máa fún wa níbẹ̀rẹ̀ àárín àti òpin ìjọ wọn bá kò ní ṣáìkì wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wa àbí tá à ń sọ yẹn adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ Elédùmarè ṣùgbọ́n láṣẹ Èdùmarè lọ́jọ́ tòní ètò tòní yóò dùn gbẹ́gbẹ́ kan sínú ẹlẹ́sìn ṣáìkì kí wàá lẹ́wà àrọ́wọ́ yín Ọládìméjì Elizabeth ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o àrọ́wọ́ yín àbá Ọdẹ́pidán ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o Láìdé Káyọ̀dé ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o bá àti ìrọ̀wọ́ yín ṣùgbọ́n adúpẹ́ pẹ́ òkun gbogbo ẹ̀yin tínú yín ń dùn tí ayọ̀ yín kún láti máa gbọ́ wa ní gbogbo ọjọ́ mẹ́jọ adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ iléeṣẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ètò yìí tẹ́ ń dúró tì wá ní gbogbo àkókò gbogbo ìgbà adúpẹ́ lọ́wọ́ yín bí ò bá sí ẹ̀yin báwo ni tiwa ṣe jẹ́ àwa náà ò jẹ́ nǹkan kan ṣùgbọ́n adúpẹ́ pé ní gbogbo ìgbà lẹ́ ń dúró tì á adúpẹ́ o bẹ́ẹ̀ la mọ̀ rírì yín àṣà ìyá Obama Àtẹniọlá Bello ánimọ̀ mọ̀ lóore èmi náà mọ̀ lóore gbogbo ìjìnlẹ̀ ọ̀kú náà ló sì mọ̀ lóore adúpẹ́ lọ́wọ́ yín lórúkọ àwọn tá a jọ ń ṣètò Ọ̀túnba Adékúnlé Ajírọ́bà àjẹsco kòkòkòkò adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ní gbàgbé Pásítọ̀ Peter Olúdélé Ọ̀dẹ́pidán ọ̀dẹ tó jẹ́ pé kò sí nǹkan méjì tóun ṣe ju májíìkì lọ adúpẹ́ o lórúkọ Ọládìméjì Elizabeth tá a jọ wà nù yàrá gbóhùnsáfẹ́fẹ́ àdúpẹ́ lọ́wọ́ Adex Osana àjọ wà ń bì lọ́jọ́ tòní ni Lady Evangelist Esther Olúwabùsáyọ̀ Ọláoyè ohun olúwa àjọ wà ń bì ní àdúrà yín lórí wa ó kúkú ń gbà bẹ́ẹ̀ là ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo kí yín o Ìdòwú Kájọgbọ́lá ló kọ́ mi ọmọ ẹkùn tí jẹun lọ́wọ́ tí ń béèrè mí èmi lẹ́yìn jú Elédùmarè tí ò ṣe kọlù ògbójú ẹmọ́ tí bólógbò ó pààlà akọ̀ọ̀ká tí lébùrù kọ̀kọ̀ èmi lọ́mọ ẹkùn tó fi ń torí ọmọ ẹkùn tó fi tìrùtìrò èmi lọ́mọ torí mẹ́ran jẹ èmi lọ́mọ níṣà ìran wa ló máa ń fi yánrin ń jẹ̀kọ́ gbóná ẹran tẹ́kùn bá jẹ kù ìran àwọn ẹran tí ò tẹ́kùn ni mà jẹ́ mo kí yín pé ẹ kú ojúmọ́ mọ́
lọ́jọ́ tòní ẹ̀mí bó ti mo ti dákọ̀ Kọ́ládé Káyọ̀dé tẹ́lẹ̀ n tó gbé lù mí láàárọ̀ yìí gan-an ó tún kí n gbàgbé mẹ́mórì ẹ̀ tẹ́ bá ń gbọ́ gbàgbé orúkọ ẹ̀ gbàgbé orúkọ ẹ̀ ló kó lù mí láàárọ̀ ọ̀gá mo ti ní yín tó jọ́ mẹ́ta happy new year àfi gbàgì ǹtí ẹ̀ mọ́ tí mò ń ṣe mọ́ Ọlọ́run ṣàánú wa ló bá drug mi sókè só drug ní àbò họ́ọ̀gì mi kọlọ́run ṣàánú wa ìmúdódé ní pásọ dẹ́kun lórí kodò wáyé kílẹ̀ kìsà Nàìjíríà Legion ni àdúgbò ẹ̀pẹ́ òkun abitanso yẹyin ní Ládé ibo mú wa ayé àbọ̀run bóòtì mi ò sí lágbèdè méjì ayé àtọ̀ nígbà mi ò sí kòǹgìrò onímọ̀ Ọlọ́run ṣàánú wa. Lórúkọ gbogbo àwọn tí wọ́n ń dúró tì wá àwọn iléeṣẹ́ tí wọ́n ń polówó lórí ètò yìí Adébọ̀wálé Technical Services adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ pẹ́ òkun Omíyalé Nature Health Care adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ lọ́wọ́ Good Luck Comprehensive College mo dúpẹ́ pẹ́ òkun Uncle T-Bread thank you God bless you mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ tìyín náà láì gbàgbé Femco Marbles tí wọ́n wà ní ẹgbẹ́ ní Power shopping mall lẹ́gbẹ̀ẹ́ police station nílùú Ìkòròdú mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ yín láì gbàgbé GSM Solution bàbá kílókọ́ wake up GSM Solutions gbogbo fóònù tó bá sùn Láìdé fóònù rẹ tó jẹ́ pé paná ojú kan fi kan ríran ni ọjọ́ mú lọ́dọ̀ wake up nǹkan bẹ lára yín ọ̀sẹ̀ tún lè sọ jáde fóònù ẹ̀ wà jẹ́ kó kejì fóònù mi lọ ó jura wọn lọ ok àmọ́ tí ó ṣe láàrẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ń dúró tì wá pẹ̀lú gbogbo àwọn iléeṣẹ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ̀yin tí ẹ sì fẹ́ bá wa dòwò àṣejèrè pọ̀ mo máa ń sọ fún àwọn èèyàn ní gbogbo ìgbà ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ torí pé seeing is believing làwọn olóyìnbó máa ń sọ ẹ̀yin náà wádìí ẹ béèrè wò ohun tí ẹ bá polówó lórí ètò yìí Ọlọ́run Olódùmarè á máa ṣáàmì sí i èmi kọ́ o Ọlọ́run ni èmi kọ́ Ọlọ́run ni dáwò ló bí yọ ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ bá wá lẹ́nìkan tó fẹ́ polówó ọjà ilé ìwé àbí nǹkan kan ẹni kí n ó kàn sí Dòwú Kájọgbọ́lá ẹ jẹ́ ń ṣe báyìí owó pọ́kú ni tí n bá lówó pọ́kú ìṣòwò pọ́kú ó gara díẹ̀ ó kẹ́kẹ́ nítorí ọbẹ̀ tó dùn owó ló pa àbí ní táwọn sọ òye yín àdúpẹ́ pẹ́ òkun ẹ jẹ́ ń fi nọ́mbà tẹ́ pè fún ìpolówó ọjà sí kó tó di pé àwọn agbami ètò yín tẹ́ fẹ́ polówó ọjà yín lórí ètò yìí tẹ́ fẹ́ darapọ̀ mọ́ àwọn iléeṣẹ́ olóríire tí wọ́n ń polówó pẹ̀lú wa 081 27 61 41 42 ṣe ti kọ́lẹ̀ 081 27 61 41 42 ẹgbọ́ nọ́mbà ọ̀hún lẹ́ẹ̀kan sí 081 27 61 41 42 ẹ jẹ́ n pè lẹ́ẹ̀kan sí 081 27 61 41 42 bẹ́ẹ̀ bá ti pè é ìmẹ̀ gangan ni màá gbé àdúpẹ́. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ lórí ìkànnì ẹ̀kọ́.
ìdòwú kájọ kọ́lá ọmọ ẹkùn abọ̀rọ̀ kàbìtì bí ògiri alulẹ̀ yàgbáyàgbá ìdè àfọ̀rọ̀ kọ́mọ lásán kọ́mọ lọ́gbọ́n dé o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ lórí ìkànnì yìí ó ẹ̀gbọ́n. kó tó di pa tẹ̀síwájú ajé ń gbọ́ orin yẹn láti ẹnu Israel Ọládàpọ̀ Israel Ọládàpọ̀ ó pe àkọlé eléyìí ní òmìnira bá a ṣe wọnú ọdún 2022 yìí òmìnira ni yóò jẹ́ tiwa láṣẹ Èdùmàrè ọ̀rẹ́ tí ì dé. Okay. Òmìnira ló pe léyìí Israel Ọládàpọ̀ ẹ̀gbọ́n àbúrò blessing sàn sámọ̀túndé nìyẹn kò lè yé yín ọdẹ bíi ló kọ. And I am dancing into glory. Ẹ wá bá mi yọ̀ ní. Okay. Oh na 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 na. Now listen. There's a changing of my story, and I am dancing into glory. Ẹ wá bá mi yọ̀ nítorí mo ti dòmìnira. There's a changing of my story, and I am dancing into glory. Ẹ wá bá mi yọ̀ nítorí mo ti dòmìnira. Mo dòmìnira. Changing of my story, and I am dancing into glory. Ẹ wá bá mi yọ̀ nítorí mo ti dòmìnira. There's a changing of my story, and I am dancing into glory. Ẹ wá bá mi yọ̀ nítorí mo ti dòmìnira. Mo dòmìnira. Òmìnira ní ti gbogbo wa yóò jẹ́ lọ́dún 2022 gbogbo bí bàtà ti ń ta lẹ́sẹ̀ Ọlọ́run bá bòróró tura sí. Drummer, can you give God some praise? Àdúpẹ́ ẹ̀pẹ́ òkun lọ́wọ́ Elédùmarè ọba tí ń gbénú Ọláṣọlá ọba àgbáyé gbàrún òpìpì tí ìpìlà rẹ̀ pè. ìjìnlẹ̀ ọ̀rọ̀ lórí ìkànnì yìí ó Adájọ́ mọ́tà sí asọ̀rọ̀máyé ọjọ́ tí irú wọn bá sọnù ẹ̀jẹ̀ wa wọn lọ́sẹ̀ tó kọjá gbé nǹkan kan yẹ̀wò lórí ètò yìí ohun tá a sì gbé yẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ lórí social media ni wọ́n bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa mo pè ní the winning mentality for year 2022. àfọ̀rọ̀kọ́mọ lásán kọ́mọ lọ́gbọ́n dé o. ìjìnlẹ̀ ọ̀rọ̀. Nínú àkọsílẹ̀ mi mo ní kí ni à ń pè ní winning, kí ni à ń pè ní mentality, that is what is winning, who is a winner and what is mentality. Ìdòwò kájọgbọ́nlá mo ní winning ní ìṣẹ́gun, yes, winner ni aṣẹ́gun, while mentality is ìròrí, that is ìròrí tàbí ìrònú aṣẹ́gun.
gẹ́gẹ́ bí àkọsílẹ̀ mi lọ́sẹ̀ tó kọjá mo ní nínú ayé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé nínú ara rẹ̀ ó ti wà defeated, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé nínú ara rẹ̀ ó ríra ẹ̀ bí underdog, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé nínú ara rẹ̀ ó ríra ẹ̀ bí ẹni tí ò sí àǹfààní àti oore ọ̀fẹ́ fún láti gòkè àjà. Irú wọn a máa rí òkè bẹ́ẹ̀ ni wọn kì í rí tí mo pè ní ọ̀nà tó lọ sí òkè. Ohun tó túmọ̀ sí rèé nínú ayé tá a wà yìí pàápàá jùlọ ní ọdún 2022 gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ gòkè àgbà àwa náà gbọ́dọ̀ ní tí a pè ní winning mentality. As we enter into the new year, it is obvious and clear that we need a propeller. A propeller that will push us. We need a guide. We need a principle. We need a format that works so that we can end the year as a winner and as an overcomer. Many of us find it difficult to win the rest of the year because we lack the winning mentality. In my little research, I discovered that so many people should have been winners, but they lack the winning mentality. Yes, winning mentality. Mentality is like an opium. Yes, mentality is like a belief. Yes, mentality is like a way of life. Yes, mentality is like a doctrine. Yes, mentality is like a way of life. Mentality is like a religion. Oh, do you know the mentality is, do you know that mentality is like an addiction? That is, mentality is like an addiction. Àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n ní winning mentality. They never take a failure as an answer. They never take failure for an answer. Ẹgbọ́n mi dáadáa Yorùbá máa sọ̀rọ̀ wọ́n ní ìgboyà ṣiṣẹ́ ju oògùn lọ, the winning mentality. Ades Osana, kí ni tó ní lọ́kàn gẹ́gẹ́ bí winning mentality fọ́dún 2022? Ìbéèrè tí èmi àti ẹ máa béèrè lọ́wọ́ ara wa nìyẹn, torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti wà defeated láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún. Ó ṣeéṣe o kó concede níbẹ̀rẹ̀ ọdún, ó ṣeéṣe o kó dàbí ẹni pé nǹkan ò fẹ́ lọ dáadáa níbẹ̀rẹ̀ ọdún, ṣùgbọ́n kò túmọ̀ sí wípé bóyá ò ní padà ṣe àṣeyọrí. Ẹgbọ́n mi dáadáa o, àìmọye tíìmù ni wọ́n score 4 lọ́wọ́ wọn tí wọ́n padà borí ní ẹ̀yìn rẹ̀yìn. Ohun tó túmọ̀ sí rèé, nígbà tí ọdún bá bẹ̀rẹ̀ ó lè dúró lórí ẹsẹ̀ kan, ó lè dúró lórí ẹsẹ̀ méjì, ó lè má dúró dáadáa. Kò túmọ̀ sí wípé ò ní padà débi ayọ̀ nínú ọdún yìí. Ẹgbọ́n mi o, ohun tó ṣe pàtàkì, ohun tó ṣe kókó, ohun tí wọ́n ń pè ní winning mentality ò ní pé nígbà tí èèyàn bá rí àǹfààní àti orí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ọdún tuntun tó dé, à á gbìyànjú láti rí pé a wọnú rẹ̀, a sì ṣiṣẹ́ takuntakun tọ̀ ọ́, bó tilẹ̀ jẹ́ wípé ó ṣeéṣe kí ẹ̀kọ́ mọ̀ ṣojú mímu, ṣùgbọ́n èrò ọkàn wa ò ní láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tọ àṣeyọrí, torí pé bí ọkọ̀ àṣeyọrí tó bá kọ̀ tó bá lóhùn wá sí èbúté, àwa náà gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wẹ odò láti bá ọkọ̀ àṣeyọrí ní àárín gbùngbùn omi. Ẹgbọ́n mi dáadáa o, Ìdòwú Kájọgbọ́lá o, nínú àkọsílẹ̀ mi mo ní Yorùbá ń sọ̀rọ̀, wọ́n ní ìgboyà ó ṣiṣẹ́ ju oògùn lọ, the winning mentality. So many people have built themselves to the extent that they are always #1 contenders in what they do. They appear favorite for the trophy of success. It will always be a mistake if they don't win. Ìdòwú Kájọgbọ́lá o, today I am talking about the winning mentalities. Note, the winning mentality is a positive mentality. The winning mentality is a mentality of the champions. Tẹ́ bá rí olùborí, tẹ́ rí ajagun ṣẹ́gun, tẹ́ rí ajagun borí, tẹ́ rí ajagun gbadé, irú wọn a mọ̀ ní tí a pè ní winning mentality. Ẹnikẹ́ni èèyàn kéèyàn tí ò bá ní winning mentality, ó ṣeéṣe kí irú wọn kí wọ́n mọ̀ ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti débi adé. Ìdí ni wípé winning mentality yìí òun ló jẹ́ propeller, winning mentality yìí òun ló jẹ́ opium, winning mentality yìí òun ló jẹ́ foundation, winning mentality yìí òun ló jẹ́ bridge, winning mentality yìí òun ló jẹ́ cover, winning mentality yìí òun ló jẹ́ strength, winning mentality yìí òun ló jẹ́ ohun àdúrólé lórí. Winning mentality òun ni tí mo pè ní ability. Ẹgbọ́n mi dáadáa, Ìdòwú Kájọgbọ́lá o, nínú àkọsílẹ̀ mi mo ní the winning mentality is a confident about success. That is, winning mentality
ó ní ìgboyà nípa àṣeyọrí. ẹgbọ́n mi o, àìmọye ẹni tí ò lè dáni mú ṣùgbọ́n tó ń fi ìgboyà náà ni, àìmọye ẹni tí ò lè dènà dání ṣùgbọ́n tó ń fi ìgboyà náà ni, àìmọye ẹni tó jẹ́ wípé ìgboyà òun ló sọ wọ́n di ẹlẹ́nu nígboro tó jẹ́ pé nígbà tí wọ́n bá tẹ̀ wá ní ẹjẹ́ àjọjà gan ẹ̀ kàn rí pé ó fúyẹ́ ju ẹ̀fọn lọ. ẹgbọ́n mi dáadáa, mò ń sọ nípa winning mentality. àwọn tẹ́ ẹ bá rí tí wọ́n ní winning mentality nínú ètò òṣèlú, nínú ètò ayé wọn, wọ́n á máa borí lọ́pọ̀lọpọ̀ gbà. ìdí ni wípé wọ́n ti dẹ́rù síwájú àwọn ọ̀tá wọn. ẹgbọ́n mi dáadáa, mo sọ lọ́sẹ̀ tó kọjá pé ọdún 2022 kò ní jẹ́ ọ̀tá rẹ̀ ṣùgbọ́n ó jẹ́ ọdún tájọ wọ̀ yáàjà. ìdí ni wípé ọ̀gọ̀rọ̀ èèyàn ló ń jà sí ife àṣeyọrí lọ́dún 2022 yìí, nínú wọn sì ni ìwọ náà wà. nígbà tí mo ń bọ̀ láàárọ̀ tòní, mo wá dé wájú títì níbi tí wọ́n ti ń ṣe ọ̀nà wá sínú estate ibi tí iléeṣẹ́ rédíò Tùngbá 100.9 FM wà. bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní wò, mo rí àwọn òyìnbó, bẹ́ẹ̀ ni mo rí àwọn èèyàn dúdú tí wọ́n ń ṣe ọ̀nà, tí wọ́n ń ṣe títì. mo wá ń sọ wípé bí àwọn ènìyàn yìí bá lè jáde ní aago 6 ìdájí láti máa ṣe ọ̀nà, ó túmọ̀ sí wípé ohun tá à ń pè ní winning mentality ó wà nínú ayé wọn. ẹja àdálẹ̀ ká tún ṣe ẹni tó ṣe fàájì mọ́jú tó jẹ́ pé ọ̀gá ẹnjìníà mo ní mo òyìnbó yìí, mo ní Ọlọ́run ṣàánú wa, káde wá jẹ́ pásítọ̀ Lárímóyè tani kọ̀ǹtrátọ̀ tíátíá ni wàhálà ẹ̀ tí dẹ́ndẹ́wó wà lọ́wọ́ rẹ̀. kí ni ó ṣe? torí pé ọjọ́ Friday bàbá ó lọ klọ́ọ̀bù, bàbá ò gbádùn, wọ́n dá nǹkan àyà. lẹ́yìn èyí ní dédé aago 6 dájí nígbà tí ìṣe pé wọ́n ń sián, tí ìṣe pé wọ́n ń dì wọ́n, ọ̀gá ẹnjìníà sáìtì yóò mọ̀ wá bọ̀ sáìtì, òun fẹ́ wá ṣe títì níbo. ṣùgbọ́n mo rí òyìnbó tó dúró wámú, ó dúró bẹ́ẹ̀ ni wọ́n ń da títì ní dédé aago bíi 6 àbọ̀ nídàájí ọjọ́ tòní. ẹ gbọ́ mi dáadáa o, mò ń sọ nípa winning mentality. àti òkèèrè ni ẹlẹ́kún jíjìn olójú jíjìn yóò ti mú ẹkún rẹ̀ sun. mò ń sọ nípa winning mentality. irú èèyàn bẹ́ẹ̀, irú ẹ̀dá bẹ́ẹ̀ ó fẹ́ meet target. irú èèyàn bẹ́ẹ̀, irú ẹ̀dá bẹ́ẹ̀ kò fẹ́ kí iṣẹ́ kó mẹ́ẹ̀. irú èèyàn bẹ́ẹ̀, irú ẹ̀dá bẹ́ẹ̀ ó fẹ́ tẹ̀síwájú. ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní, bó tilẹ̀ jẹ́ wípé gẹ́gẹ́ bí èmi gangan Ìdòwú Kájọgbọ́lá ìpàkọ́ ò padà gbọ́sùtì torí pé orí ẹgbẹ́dàn ló bàjẹ́. ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n lè máa wò ó pé kí ló dé, òun nìkan ni ọ̀gá, ó wá dúró wá mú, ṣebí supervisor ni. ẹ gbọ́ mi dáadáa o, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni èmi gangan ṣe fúnra mi torí pé mo mọ̀ wípé ohun kan tí mi ò ní ṣe, tí mi ò sì fẹ́ ṣe láyè mi ni pé kí n tọrọ. nípa bẹ́ẹ̀ pákéjì ò sí ń bẹ́ o, kí ló pa tó wá jìn, ntẹ pákéjì tó wá jìn àbí ẹ̀pá ó jìn, kò sí ní tó jọ. ẹ gbọ́ mi dáadáa o, èrèdí rèé, I don't always to be broke, therefore I ensure that I am always on my feet. ẹ gbọ́ mi dáadáa o, ibi mò ń lọ rèé. ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé àsopọ̀ tó yìí aṣọ ló fi bò ó ni. ẹ gbọ́ mi dáadáa, ibi mò ń lọ rèé. mò ń sọ nípa winning mentality. ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ní winning mentality, they always take chances, that is they always convert all their chances. ẹ tún gbọ́ mi o, nǹkan tí wọ́n tún máa ń ṣe rèé, kò sí àṣeyọrí tó kékeré tó jọ wọ́n lójú. They are never satisfied with little success. èrèdí rèé tó jẹ́ pé they always build on their successes, they always capitalize on their successes. yẹn ni pé bí wọ́n bá kọ́ ìjọ kan lónìí, wọ́n kọ́ kejì lọ́la, bí wọ́n bá ṣe léèlé ní wọ́n á ṣe tòun lọ́la. ìdí ni pé àṣeyọrí kékeré wọn kò jọ wọ́n lójú. ẹ gbọ́ mi dáadáa, bẹ́ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ mọ̀. iye àṣeyọrí tó bá ṣe ó ń fúnni ní ìfọ̀kànbalẹ̀ wípé ọjọ́ ọ̀la ó dára. ẹ gbọ́ mi dáadáa, yóò nira fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ti gbá àmì ayò 2, 3, 4, 5 wọlé ní first half, yóò nira fúru wọn láti wà under pressure ní second half àfi tí wọn bá mọ tí wọ́n ń ṣe. torí pé yóò nira fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kejì láti sọ pé àwọn gba ẹyọ kan wọlé, àwọn gba kejì, àwọn gba kẹta títí tí second half fi tán. ohun tó túmọ̀ sí rèé, winning mentality. I've ma push ẹ síwájú láti score more goals, that is goals of success. ẹ gbọ́ mi dáadáa o, mo ní I've seen people
who have ventured into businesses, relationships with high level of skepticism. Yẹn ni pé iyèméjì bí èèyàn bá wọnú ọdún tuntun pẹ̀lú iyèméjì ó ṣeéṣe kó mọ̀ débi tó ń lọ. A máa wá rò lọ ṣé kí n gba bí àbí kí n gba bẹ̀, ọ̀rọ̀ rẹ̀ yóò wá dàbí Sọjí á ní ṣé kí n gba bí àbí kí n gba bẹ̀ ni ikú yẹn bá yọ sí. Ó ní ò bá gba bí ò bá gba bẹ̀ yẹn, ohun tí mo mọ̀ ní pé èrí ni mo máa mú ẹ lọ. Ẹ wò ó bí èèyàn bá jẹ́ oníyèméjì, ẹ gbọ́ mi dáadáa, ó ṣeéṣe kí ọ̀rọ̀ kọ̀rọ̀ kó bá ẹkún rẹ̀ ń lé. Mo ní they are always not sure, and there is a great element of doubt in whatever they do. In most cases, they see the mountain and not the road to the mountain. Their heart is always preoccupied with fear. They always see every task ahead of themselves. Ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ oníyèméjì tí wọn ò ní winning mentality, irú wọn ohun tó ṣẹlẹ̀ ní pé ẹ̀rù á máa bà wọ́n. Báwo ni mo fẹ́ ṣe báwo mo fẹ́ ru ẹrù yìí láti January yìí, báwo mo fẹ́ sanwó ọmọléèwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Instead of looking at the solution, they continue to look at their problems. Wọ́n máa wò pé owó ilé mi mọ̀ ti dí ọdún tuntun la wà yìí. Instead of them to look at the solution, they continue to look at their problems. A team with a winning mentality is always strong and ready to roar. Ìdòwú Kájọgbọ́lá o. A team with a winning mentality is always strong and ready to roar. Ikọ̀ kíkọ̀ tẹ́ ẹ bá rí tó bá ní winning mentality, irú ikọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń dúró wám lórí ẹsẹ̀ wọn, inú wọn á sì máa dùn, ojú wọn á máa tú. Ìdí ni wípé gbogbo ìgbà ni wọ́n ń ṣetán láti bú ramúramù bíi kìnìún. Ẹ gbọ́ mi dáadáa, yóò nira o fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brazil. Bí ààyè bá gbà wọ́n lè score 6. Bí ààyè bá gbà wọ́n lè score 8. Ẹ gbọ́ mi dáadáa. Bẹ́ẹ̀ kan náà ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Argentina, àti gbá bọ́ọ̀lù sáwọn kì í ro wọ́n lójú, àti gbá bọ́ọ̀lù sáwọn kì í sún wọn. They are adequately prepared for the task ahead. Àti múra wọn sílẹ̀ láti pèsè wọn sílẹ̀ fún iṣẹ́ takuntakun tó wà níwájú. Ẹ gbọ́ mi dáadáa o. Ìdòwú Kájọgbọ́lá o. Mo ní yesterday is gone like last year. Àná ti lọ o, tàbí kí n sọ pé ọdún tó kọjá ti kọjá lọ. Ọdún tuntun la wà yìí, àṣeyọrí ọdún tó kọjá Hosanna. Iye ṣóò tó gbà lọ́dún tó kọjá kò dìtámì iye ṣóò tó máa gbà lọ́dún eléyìí o. Bí èèyàn gba ṣóò dáadáa lọ́dún tó kọjá, bí ò bá múra, kò ṣe kọ́ńtàtì, kò ń gbé òtí ẹ̀jẹ̀ káyérí o, kò ṣe Facebook live, kò ṣe nǹkan kan. Ó ṣeé ṣe kírú ẹ̀ dábẹ̀ kó jẹ́ wípé yóò mọ̀ sọ wípé ọdún èsì ó sàn ju ọdún ilé ìlọ ni. Ìdí ni wípé kò ní winning mentality. Pé èèyàn ṣe àṣeyọrí lọ́dún tó kọjá kò túmọ̀ sí pé àṣeyọrí rẹ̀ yóò gbẹdẹmukẹ lọ́dún yìí. Pé èèyàn sì fìdí jálẹ̀, ó fìdí rẹmi lọ́dún tó kọjá kò túmọ̀ sí pé yóò tún fìdí rẹmi lọ́dún yìí. Ohun tá a nílò láti ní Ọláìdé Káyọ̀dé, Pastor Peter Ọdẹ́pidán, Ọládìméjì Elizabeth, Pastor Dípò Ọlárìnmúyè, ohun tá a nílò láti ní ohun ni tí mo pè ní winning mentality fún ọdún tuntun tá a wà yìí. Ìdòwú Kájọgbọ́lá o. Ẹ gbọ́ mi dáadáa, mo nínú àkọsílẹ̀ mi, mo ní they always open a new chapter for both the future and success of yesterday is gone. Ìyẹn ni pé wọ́n máa ń ṣí ìpele tuntun. Àní àṣeyọrí àná ó ti lọ, ìjákulẹ̀ àná ó ti lọ. Nípa bẹ́ẹ̀ wọn ò rí tàná rò mọ́. It is a new year, a fresh challenge and a new trophy to be won. Ẹ gbọ́ mi dáadáa o. Mo ní ọdún tuntun la wà yìí, ọdún tuntun tá a sì wà yìí ó jẹ́ ọdún tó jẹ́ wípé ìpèníjà tuntun ló wà níwájú wa, bẹ́ẹ̀ ife tuntun ló tún wà níwájú wa. Àníṣe ife 2021 ti lọ, ife 2022 òun ló wà níwájú wa. Èèyàn ò lè sọ wípé òun ni champion lọ́dún 2019 fún ti African Cup of Nations kò wá ní òun náà ló tún máa jẹ́ champion lọ́dún irọ́ o, torí pé wọ́n bẹ̀rẹ̀ míì lọ́la òde yìí. Ẹ gbọ́ mi dáadáa, Ìdòwú Kájọgbọ́lá o. Mo ń sọ nípa the winning mentality. A team with a winning mentality is always thirsty for success. Àní ikọ̀ kíkọ̀ tẹ́ ẹ bá rí tó bá ní tí mò ń pè ní winning mentality, òǹgbẹ àṣeyọrí a máa gbé wọn. Láìdé Káyọ̀dé jájọ béèrè lọ́wọ́ ara wa, ǹjẹ́ òǹgbẹ àṣeyọrí ń gbé ọ́? Ǹjẹ́ òǹgbẹ àṣeyọrí ń gbé mí? Pastor Dípò Ọlárìnmúyè, ǹjẹ́ òǹgbẹ àṣeyọrí ń gbé? Ǹjẹ́ òǹṣe àṣeyọrí ń gbé mí? Pastor Peter Olúdélé Ọdẹ́pidán, ǹjẹ́ òǹgbẹ àṣeyọrí ń gbẹ̀yìn? Ǹjẹ́ òǹgbẹ àṣeyọrí ń gbẹ mí? Ọládìméjì Elizabeth, ǹjẹ́ òǹgbẹ àṣeyọrí ń gbẹ ọ́? Ǹjẹ́ ó ń gbẹ mí? Kí ni
a rí lọ́dún tó kọjá ife èwo la gbà lọ́dún tó kọjá tá a fẹ́ gbà jù bẹ́ẹ̀ lọ lọ́dún yìí Ọládìméjì Elizabeth ìwọ náà mọ gbọ́ mi dáadáa o láàárọ̀ tòní Pastor Dípọ̀ Lárìnwóyè ẹ̀yin náà mọ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní mò ń sọ nípa tí mo sọ̀rọ̀ dé lórí lọ́sẹ̀ tó kọjá àníṣe bí èèyàn bá wà Akínbólú Sọ̀díkì òkè já ṣe báyìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àwọn ló gba the last Champions League àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ òkè ṣáwọn ló gba Premiership no àwọn kọ́ ló gbà ó túmọ̀ sí pé they can build on the success of which they achieved last year. They can eventually they can equally win the Champions League and of course the Premiership. They can win the FA Cup and so on and so forth. Ẹgbọ́n mi dáadáa lọ́jọ́ tòní kọ́ọ̀pù kan ló gbà lọ́dún tó kọjá ó lè gbà méjì nínú àkọsílẹ̀ mi mo ní the winning mentality. They are focused, the only focus on the only focus on a team that is a winning mentality. They only focus on the trophy of success. They always constitute threat to their opponents and contenders. Now nínú àkọsílẹ̀ mi mo ní they are not lackluster yẹn ni pé they are not lackluster. Bẹ́ẹ̀ bá rí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ó bá ń ṣe àṣeyọrí kì í sú wọn kì í rẹ̀ wọ́n tí wọ́n bá ní ìyẹn ní lackluster attitude ṣé o mọ tó túmọ̀ sí ó rẹ̀ wọ́n lẹ́yìn yẹn ni pé ara wọn ò gbé yégíyégí ẹgbọ́n mi dáadáa they are never tired or weary. They concentrate, thus giving no room for distraction. They see possibilities and not impossibilities. They see possibilities and not impossibilities. They don't give up. Wọn kì í sún wọn kì í rẹ̀ wọ́n wọn kì í sọ pé àwọn ò ṣe mọ́. They encourage themselves during defeat. They encourage themselves during defeat. Hence they come back to carry the day. They don't fear their opponent. Wọn kì í ẹ̀rù àwọn alátakò wọn kì í bà wọ́n. They are never satisfied with little success. Àṣeyọrí kékeré kì í jọ wọ́n lójú. They are hardworking. They are disciplined. Èdòwò kájọgbọ́lá o kí la fẹ́ gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí ìbí bá padà dé ohun olúwa Lady Evangelist Esther Olúwabùsáyọ̀mí Ọláoyè wọn fòrìn gbé àwọlé ó ń bọ̀ mi ò tí ì dé. Àbọ̀rọ̀ kàbìtì bí ògiri alulẹ̀ yàgbáyàgbá ìdè àbọ̀rọ̀ kọ́mọ lásán kọ́mọ lọ́gbọ́n dé o. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ lórí ìkànnì yíyọ ẹ̀gbọ́n. Ìdòwú gorí atẹ́gùn ọmọ kájà. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ńléeṣẹ́ rédíò Tùǹgbà òkè ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Comforter yẹn Táíwò Ọmọníyì Owóníyì ẹ lórí ọ̀tún orin tó náà ṣe gbé jáde Táíwò Owóníyì ó pe àkọlé eléyìí ní Comforter Ọlọ́run lólùtùnú yóò tù wá nú ẹ ṣàmì àdúrà. You are good. You are kind. You are faithful. Yes, you are. You are the comforter. Mo jẹ́wọ́ rẹ̀ o ayérayé. Mo gbójú mi sókè pẹ̀lú rẹ̀ lẹ́ àti tẹ̀mí. Èmi náà jáwọ́ ọ̀rẹ́ Olódùmarè Comforter lè yé látẹnu Táíwò Owóníyì. Ìbá sí èmi. Mo jẹ́wọ́ rẹ̀ o àtúnṣe. Mo gbójú mi sókè pẹ̀lú rẹ̀ lẹ́ àti tẹríba. Mo lanu kọrin pẹ̀lú ìgboyà ọkàn mi pé bí ò sí ọ ìbá sí èmi. Bóyá ẹ bá mi sọ pé. Ìbá máa ṣe pé.
ẹ bá mi sọ pé ẹ bá mi sọ pé kò ṣọpẹ́ lọ́pẹ́ ọdún tó fọ́ ojú mi lọ ìbá ti bá mi. ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní àní kọ́fọ́tà lélẹ́yìí láti ẹnu Táíwò Òwóníyì. olóríire ẹ bá mi sọ pé kò ṣọpẹ́ lọ́pẹ́ ọdún tó fọ́ dájú dájú mi lọ ìbá ti bá mi lọ. bẹ́ẹ̀ náà ni Wúrọ̀ọlá Òjó ó wọlé pẹ̀lú Ọmọníyì Miracle. Ọ̀yẹ́ kọ́ lọ wà ní àbí Kẹrẹ ni Ọ̀yẹ́ àbájọ tó yẹ fi mú wa ń bì wọ́n lọ kọ́yẹ́ wọlé. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ń lè ṣe rédíò Tùǹgbà. ìwọ ló dọ̀gbìn àṣẹdànù ìwọ ló dákòrò wáyé mi dúró ṣe bí wọ́n lọ. Òkè ẹjẹ́ á ṣe báyìí Ọmọníyì Miracle máa ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi àtijọ́ tá a tiẹ̀ tíjọ́ ń ṣèjìnlẹ̀ ọ̀rọ̀ kí ló ti kọ́ bóyá ẹbí ẹ̀mí ṣe sọ pé ká ṣe láàárọ̀ ẹ̀ bóyá. I've learned, good morning everyone. I've learned so many things in the program I used to come to on Sunday, which has been a good opportunity for me. On Saturday, sorry, which has been a good opportunity for me. I've been able to enhance my knowledge and ability on how to think and how to write, and this has helped me a lot in one of my programs I used to do, Oreshiti, which is a program for teaching and knowledge for everyone. Mo rí pé bí n bá ń wo program ẹ̀ máa kàn rí Ọmọníyì Miracle òun náà ní òwò òkè Ládé Káyọ̀dé ẹjá tiẹ̀ wò ó kó tó di pa á lọ sí the next thing. Ó yẹ kí ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti ṣe nǹkan kan nú ayé yín torí pé bá ń gúnyán nínú ewé bá ń sebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni tí yóò yó. Ẹ gbọ́ mi dáadáa màmá bí ayé bá mọ rírì èèyàn nígbà téèyàn wà láyé díẹ̀ ìwọ̀nba ni wàlá lè mọ rírì ààrẹ Muhammadu Buhari ìjọba kù lórí àlééfà. Àwọn kan lọ Jonathan wọn ò mọ rírì rẹ̀ òdìjọba kù lórí àlééfà. Wàlá ọkọ kì í mọ iye ìyàwó púpọ̀ àfìgbà tó bá ọlọ́mọdé akú kán ti kí separation kan ti pàdé. Ìyàwó náà kì í fi bẹ́ẹ̀ mọ rírì ọkọ àbí tá à ń sọ òye yín Ládé Káyọ̀dé ẹgbẹ́ òsókè bóyá mò ń gbọ́ lọ́dọ̀ yín. Mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lórí program yìí. Àdúpẹ́. Pàápàá jùlọ there are a lot of topics we've treated on this program. Àwọn topic yẹn ó dàbí ìgbà tẹ́ mú ìtàn ìgbésí ayé mi. Ó dàbí ìgbà tó jẹ́ pé ẹ mú nǹkan tí mò ń là kọjá ní àkókò náà. So pẹ̀lú àwọn topic yẹn ó jẹ́ kémi náà ṣe àtúnṣe lọ́nà kan àti ọ̀nà mìíràn. Pastor Peter Ọ̀dẹ́pidán kílà adéta fẹ́ kọ́ pastor ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run alààyè kí ni ìjìnlẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ti ṣe nínú ayé yín sà. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ yìí ó ní agbára gan-an agbára abẹ náà ni wípé ó ń wú légbòlégbò ń tó ṣẹlẹ̀ nínú ayé ọmọ ènìyàn àbí tó ti ṣẹlẹ̀ kọjá láti wá àtúnṣe tó gbọ̀ngbọ̀n sí i. Ẹ ṣe Ọládìméjì Elizabeth à ń gbọ́ yín o ìyá wa ìyá Sunday school ó yá. Mo la ìjìnlẹ̀ ọ̀rọ̀ kọjá ìjìnlẹ̀ ọ̀rọ̀ la ayé mi kọjá kó tó di pé mo darapọ̀ mọ́ ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ màá ti máa gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ nínú ilé tí mo dẹ̀ ní àwọn àkọsílẹ̀ èyí ló mú ìwúrí bá mi lọ́jọ́ kan tí mo kàn dé tí mo ní ọ̀gá mo fẹ́ darapọ̀ mọ́ yín tó dẹ̀ jẹ́ pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìjìnlẹ̀ ọ̀rọ̀ ó la ayé mi kọjá. Pásítọ̀ Dípọ̀ Lárìmóyè ẹ jẹ́ pé ń bá rọrí yín bì ṣùgbọ́n tí ìbá ṣe pé ti Láìdé nìkan àmọ́ bí tó ń fi sí ọ̀dọ̀ Jésù ló wà ní àbọ̀dọ̀ Ànábì mọ́mọ́.
ọ̀dọ̀ Jésù lọ wà ẹ̀yin Jésù lọ tò sí ẹ̀yin Jésù lọ tò sí ṣùgbọ́n ojú rẹ̀ ojú ọmọ Jésù iṣẹ́ Olúwa èmi gan rí mọ̀mọ́ fọwọ́ gbá mi tó gbà mọ́ pásọ Dípò Lárìmóyè mò ń gbọ́. ìjìnlẹ̀ ọ̀rọ̀ jà bí wòlíì mi nítorí pé gbogbo àwọn tó ń gbọ́ nílé lóko èmi náà wá wò pé ó yẹ ká bá Ṣẹ́gun rìn nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ ẹ̀ òun ló bí àwọn mo ti ṣe késẹ̀tì kan ti pẹ́ o tán ti ń play ẹ̀ ṣùgbọ́n ìjìnlẹ̀ ọ̀rọ̀ ló bí Dr. Jesus náà dẹ̀ ti ń gbọ́ káàkiri tá a fẹ́ ṣe lọ́ǹchì lọ́dún yìí so ìjìnlẹ̀ ọ̀rọ̀ yẹn ó túbọ̀ ń jìn sí nínú ayé mi ni. pásítọ̀ Dípò Lárìmóyè ẹ bá ń kọrin yẹn gan-an. Dr. Jesus wá wo mi sàn abẹ́rẹ́ rẹ̀ ó bá mi lára mu ẹ̀jẹ̀ rẹ̀ fi sí mi lára. ẹ lánàá kọrin. Dr. Jesus Dr. Jesus wá wo mi sàn abẹ́rẹ́ rẹ̀ ó bá mi lára mu ẹ̀jẹ̀ rẹ̀ fi sí mi lára. Dókítà tó ju dókítà lọ ní Olúwa wá wò mí sàn lákìtì àìsàn mi Olúwa abẹ́rẹ́ rẹ̀ ó bá mi lára mu ẹ̀jẹ̀ rẹ̀ fi sí mi lára. mọ tó ń ṣe mí bẹ́ẹ̀ ṣe ń kọrin ni mo rántí àfáìsì akọ̀mọ̀ báyìí torí mo jẹ́rìí rẹ̀ láyé yóò ti dá wákàtí ẹ̀ náà lẹ́yìn wípé ní gbé nǹkan gbẹ̀yìn mi bọ́lá ń bá ṣe àgbọ̀dọ̀ dá orí kan káfápá kan kádà kan sí ibi ṣe bọ́mù bá ní bá débì lónìí àfáà láti lúkùsì òun náà wá sọ tí òun náà tó ti gbádùn ní orí ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ ok bọ̀dá Ades Osana ó ní tá a fẹ́ mú jáde ń bẹ̀ lónìí ó yá kí ni tí ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti ṣe láǹfààní fún yín. ìjìnlẹ̀ ọ̀rọ̀ dàbí ìmọ́lẹ̀ náà ni fún ẹni tó wà nínú òkùnkùn especially èmi náà nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìjìnlẹ̀ rẹ̀ kí n tó darapọ̀ mọ́ wọn mo rí àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan bíi wípé tí ẹ̀dá gan bá ṣubú ìṣubú yẹn kì í ṣe òpin kó tó tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tàbí pẹ̀lú àdúrà pẹ̀lú àwẹ̀ ohun gbogbo ní ṣíṣe fún Ọlọ́run. ẹ ṣe nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí màá kàn rọra sọ nǹkan kan bẹ̀ mo máa ń sọ lórí ètò yìí pé ọ̀jọ̀gbọ́n kan sọ wípé ẹni tí ebi ò bá parí kò ní mọ iye ayọ̀ bí èèyàn bá ṣubú lọ́pọ̀lọpọ̀ gbà honestly speaking kò túmọ̀ sí pé kò ní dìde mọ́ bá a bá lè mọ́ rí bí Jésù nínú ìwé mímọ́ tó bá lè fa amúkún tó bá lè jẹ́ kó rìn padà tí Paul àti Peter ṣé Paul and Silas ní àwọn wo ló fa èèyàn ṣáwọn ni wọ́n fa èèyàn dìde lẹ́nu kínní èmi ò fi ta akaba Bible tí wọ́n bá lè fa amúkún dìde ẹ béèrè lọ́wọ́ mi Ades Osana màá sọ fún yín ṣe Peter ni àbí Peter ń jọ ọ̀nù ẹ mọ́ dàmú lọ́pọ̀lọ́ rú dádì ẹ̀jẹ̀ àwò mo ti rí èèyàn tó jẹ́ wípé nínú ayé yìí gbogbo tó ní ló pàdánù pátápátá gbogbo tó ní pátápátá ló pàdánù tí kò ní agbára lórí nǹkan kan mọ́ béèrè lọ́wọ́ mi wàá sọ fún ọ èmi tó ń wò yìí ní àwọn àkókò kan mo máa ń sọ mọ́ràn mi á máa sọ nǹkan kan á ní Ìdòwú ohun tó ń là kọjá ju ọjọ́ orí rẹ lọ nígbà tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún yẹn pa ó kéré sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí how come àwọn nǹkan wọ̀nyí ló fún mi ní ìgboyà nípa ayé wípé bí ẹ̀mí ò bá bọ́ ilé gíga ò bọ́ bàbá pẹ́ láyé àjẹran tó jẹni lọ ohun tí ọ̀pọ̀lọpọ̀ fi máa ń kó sínú ìṣòro ni pé wọ́n máa ti ń gba defeat nígbà tán bá ok ẹja wò báyìí Ọládé Káyọ̀dé o ló ń jẹ o níṣẹ́ ìwọ́kọ̀ Ọlọ́run ní jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ èèyàn ló ń jẹ kò níṣẹ́ ó jẹ gbèsè ẹnìkan ò sì jẹ́ lówó
lówó lóúnjẹ ó jẹ́ gbèsè ẹnìkan ò sì jẹ́ ọ́ lówó ó túmọ̀ sí pé kò sí ìrètí kankan níbìkan nu o tí a mọ̀ pé tí n bá jẹ pásọ Peter Ọdẹkùdán lówó tí Ọládé Káyọ̀dé wá jẹ mí lówó màá mọ̀ wò pé tí n bá dé ìlàdé mò ń bọ̀ lé lónìí tí n bá ṣe gbogbo wèrè fún àwọn èèyàn ní tí ó mọ̀ rí yóò bọ̀ san ní owó yẹn ṣùgbọ́n ta ló fẹ́ lọ ṣe wèrè fún ebi ó pa ṣé gèsì yóò nà sọ́nà bí ìyà síyàn lára ibi mò ń lọ rèé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ades Osana sọ nígbà mo jí láàárọ̀ yìí láti àná gan èmi fẹ́ ṣùgbọ́n fẹ́ ṣe àìlera fún ara ṣùgbọ́n nínú àwọn ohun tá a ti gbéyẹ̀wò òun ni ó jẹ́ ìrúnisókè wípé lábẹ́ bó ti wù kó rí ẹgbẹ́ mi dáadáa lọ́jọ́ tòní kò sí ẹni náà tí kì í ní ìlà kọjá ṣùgbọ́n tó o bá ti ní ohun kan tó o gbọ́dọ̀ ṣe ni wípé mo ra ẹ̀ lọ́kàn lé wàláì ìrònú héèdì ló pẹ̀lú mi kò ní o ìrònú rẹ̀ lásán ló pa bí n bá ti wá wúra mi èèyàn kí ni wo irú wọn lè sọ pé à ń dẹ̀jà kò sí ẹ̀já kankan dọ́tà ń dá ju wípé ohun méjì ló ṣùọ̀ pásọ Peter Ọdẹkùdán ohun méjì tó sì ṣùọ̀ yìí àbí kí n sọ pé nǹkan kan ṣùọ̀ ikú ṣùọ̀ fún everybody nípa bẹ́ẹ̀ èmi ti wá wò pé gbogbo èèyàn sì kọ́ ni yóò ní owó rẹpẹtẹ lọ́wọ́ àṣeyọrí ẹnìkan ò wá gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọmọ forí kọ́ sí pé àbíṣọ́ ọmọ ṣe ni ṣọlọ ń kọ́ mo sọ wípé mo ti rí ẹni tó jẹ́ wípé ayé rẹ̀ burú ju kí ló dálẹ̀ lọ tó pè mí wípé òun ò pokùnso ní àkókò kan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lónìí mọ́sùmọ́ wà lọ́wọ́ ẹ̀ ilé rẹ̀ ló dáa jù ládùúgbò rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ olóṣèlú kọ́lé sàdúgbò rẹ̀ ilé olóṣèlú ò sì dáa tó tiẹ̀ ohun tó túmọ̀ sí rèé bí ẹ̀mí ò bá bọ́ ilé gíga ò bọ́ èmi ti wo sùnsùn lọ́jọ́ kan gbogbo tó wà nù lé níbo ẹ̀yin àbókítẹ́ wà ní kínní ẹ̀mí ti fẹ́ bọ́ o mo yá kó gbogbo ẹ̀ lọ ta dànù ẹ wá gbọ́ ní àkókò yẹn pé ṣe rí kọ́lọ́hún ṣàánú wa pásọ Peter Ọdẹkùdán ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn tá a máa ń rò bí ọ̀nà àbáyọ nígbà míì kì í sọ́nà àbáyọ ìjọ tá a kó gbogbo ẹ̀ tá a ta gbogbo ẹ̀ dànù pásọ Láòyè wà ní àtúmọ̀ bówó ṣe lọ ibi mò ń lọ ní pé gbọ́kàn rẹ lé Ọlọ́run kó o sì ní ìgboyà ipòkípò tó o bá wà ó padà bọ́ nù ìṣòro rẹ o bí ẹ̀mí ò bá bọ́ ilé gíga ò bọ́ bá a bá pẹ́ láyé á padà jẹun tó jẹun lọ ẹni tí ò lọ́kọ mọ́ kò túmọ̀ sí pé kò ní padà rọ́kọ ẹni tí ò níyàwó kò túmọ̀ sí pé kò ní padà ṣe kíni o kò ní padà ríyàwó torí pé ilẹ̀ àánú Ọlọ́run kì í ṣe kíni o kì í ṣú nípa bẹ́ẹ̀ èèyàn ò gbọ́dọ̀ rọra rẹ̀ pé lábẹ́ bó ti wù kó rí lónìí à ń sọ̀rọ̀ lórí nǹkan kan opportunity wà ní ọdún yìí pípèsè ara wa fún opportunity tó wà nínú ọdún 2022 preparing for the opportunity in the year 2022 ohun tá a gbéyẹ̀wò lọ́jọ́ tó nínú mò ń bọ̀. ìjìnlẹ̀ ọ̀rọ̀ nílé iṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ lórí ìkànnì yìí o. nínú àkọsílẹ̀ mi mo ní many never recognize when and how opportunity comes. They are not prepared. Thus, make your opportunity to slip away. For opportunity to be well utilized, you have to be well prepared so that it doesn't slip away of you, so that it doesn't caught you unaware. That is, you have to position yourself, making yourself readily available for the said opportunity. Many lose meaningful opportunity because of inadequate preparation. Some move with governors, senators, honorables, chairmen, and highly placed people in the society, yet they never see the potential and opportunities around them. Ìdòwú gorí àtẹ̀gùn. ọmọ kájọ gbọ́lá lórí ìjìnlẹ̀.
ok wúrà ọlá òjò kí lẹ́yìn ti rí lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ẹnu sí microphone kágbọ́rọ̀ lẹ́nu yín ẹgbẹ́ ẹnu sí microphone kágbọ́rọ̀ lẹ́nu yín ó yá mò ń gbọ́. mo kí gbogbo ara lé o àkójúmọ́ àkójọ mẹ́ta ṣe rí àwọn olóyìnbó ní an unexamined life is not worth living torí ẹ̀ tí èèyàn bá wà tó bá ń gbọ́rọ̀ tàbí tó bá ń ṣe àwọn kankan tí ò máa yẹra ẹ̀ wò ẹni yẹn kàn wà bá láìsí ni. There was a particular topic tí mo gbọ́ mo ti gbọ́ oríṣiríṣi lẹ́nu ìgbà tí mo darapọ̀ mọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ọjọ́ tí mo gbọ́ suspicion ó touch mi gan nítorí pé suspicion yẹn jẹ́ ká máa fura síyàn ìfurasí ni a lot of things ló ti go wrong around me nítorí suspicion ẹni tí kò yẹ kó fura síyàn ó fura sí wàhálà dé èmi fúnra mi mo jẹ́ victim of suspicion tó dẹ̀ cost mi ní almost my life at the end of the day ẹnìyẹn ò rí nǹkan kan ṣe sí so mo kàn discover pé tí mi bá tiẹ̀ lè kọ nǹkan kan sí jọ́tà mi nígbà tí program bá ń lọ my recording is always on tí wọ́n wá padà ń gbọ́ mo ṣe gbọ́ kan ní bíi few days ago tí mo kàn mérí pé man ọ̀rọ̀ yìí ó touch me ó dẹ̀ apply sí life mi so ìjìnlẹ̀ ọ̀rọ̀ is just what it is orúkọ ẹ̀ gangan ni ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó máa ń wọnú ayé ẹ̀dá ni mo dẹ̀ pa pé lọ́dún yìí ó tún máa ṣe dáadáa nú ayé iwájú bẹ́ẹ̀ lọ. Evangelist Mary Evangelist Esther Ọláoyè Olúwabùsáyọ̀mí àjọ wà ń bì lọ́dún tó kọjá ni àtúnjọ wà ń bì lọ́dún yìí náà something must have attracted you to ìjìnlẹ̀ ọ̀rọ̀ bá a ṣe ṣe lónìí nù something must have attracted you to ìjìnlẹ̀ ọ̀rọ̀ ó yá mò ń gbọ́. ó kí gbogbo àwọn ará nílé o. ẹ kọrin o. màá kọrin nítorí ó ní programu kan tí mo gbọ́ nígbà kan. ó yá mò ń gbọ́. mi ì lè gbàgbé láyé. ó yá mò ń gbọ́. programu yẹn wọ́n sọ pé see problem see opportunity. ọ̀rọ̀ baba aláwìyé mo yá lò. it really turn my life around. ó tàn family mi gan nígbà ìjọ́ tá à ń gbọ́ ọ̀rọ̀ yẹn a wà nínú big problem. bọ̀ ní ọjọ́ tá a gbọ́ program yẹn ìjọ́ yẹn ni mo make up mind mi pé mo ṣì máa wá sí orí program yìí mo dẹ̀ sọ fọ́lọ́run pé opportunity tó máa là sílẹ̀ fún mi tí máa fi wá Ọlọ́run fún mi Ọlọ́run dẹ̀ fún mi ní opportunity yẹn ìjọ́ yẹn tí mò ń gbọ́ I was weeping on my bed mo dẹ̀ wá ń kọ orin lórí ọ̀rọ̀ yẹn wípé ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ó ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ó ṣeun o àná mi sọ̀rọ̀ ó ṣeun o òní mi sọ̀rọ̀ ó ṣeun o mo gbàgbọ́ wípé ọ̀la mi á sọ̀rọ̀ ó ṣe o bàbá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ó mo gbàgbọ́ wípé tí ènìyàn ò bá ìtì ìkú láyé definitely ìrètí ṣì ń bẹ fún. Ọláìdé Káyọ̀dé mo rántí ní ọdún kan alùsí iṣẹ́ wa gbà tó di ọjọ́ Friday ló jẹ́ lọ́jọ́ yẹn dáàdì náà fẹ́ sọ̀rọ̀ àyẹ́ sọ̀rọ̀ ńgbà yẹn ok August 5 lọ́jọ́ yẹn ṣùgbọ́n ìyẹn sọdún tó jẹ́ gbà tó di ọjọ́ Friday ló bọ́ sí gbà tó di ọjọ́ Monday ok mo gbé mọ́tò jáde gbà tó di ọjọ́ Monday tèmi ti ní tòótọ́ Ọláìdé Káyọ̀dé ní kanú àwọn ọmọ ọsẹ mi bá gbé ọkọ̀ ní ọdún náà lọ́hùn ó ti yé bí ó kèsè bí irú ni àbí irú ni wàláì mo bá ní èmi àtàwọn ọmọ àti gbogbo aṣáájọ ń dúpẹ wọn tó gbé mọ́tò dé ẹsìn ọmọ kí free life lèmi ń lò wọn tó gbé mọ́tò dé aago méje aago mẹ́jọ aago mẹ́sàn-án ibo lẹ wá wà ìgbàgbé àwọn tí wàá jẹ àwa ní kíní kan mọ́sá àdé bẹ́ẹ̀ wàláì ẹ mọ kí wọ́n ní kéèyàn mọ́ lọ ta olúwo pàṣẹ ojú tọ̀dọ̀ pé dán báwo ni ìfẹ́ sọ náà o kéèyàn mọ́ lọ sí laspotec kó wá kó bá ara rẹ̀ lọ́nà ògìjò àbí táwọn sọ yé yín kí ni àti ṣe léyìí sí ṣùgbọ́n lọ́run fún mi ní ẹ̀mí kan wàláì nǹkan ìjọ mi lójú n bá pe ọ̀rẹ́ mi kan wàá lọ fi mọ́tò rẹ wọ mọ́tò yìí o àbáwọ̀ àlùsíṣẹ́ lọ́jọ́ Friday wọ́n wa ọkọ̀
ó fo kọ́fẹ́ẹ̀tì kọjá ni wàláì tèmi ti yín tòótọ́ àṣà àpáàkì ọkọ̀ ibẹ̀ náà ló jẹ́ àmọ́ tí wọ́n bú sáré mọ́ àbí táwọn sọ yẹn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ibi mo ń lọ rèé ẹni tí ó ti ẹ̀fọ́ kọ̀ọ̀kan ṣe kinní gan wàláì kò tẹ̀lé adébítà àti kò tẹ̀lé adọ́fíìsì torí pé ó ti wà lágbède méjì ayé àti ọ̀run àkìwá ṣe bí ti bàbá Kogi kì í ṣe bí ti bàbá Kogi ro agbède méjì ayé àtọ̀run àbí táwọn sọ yẹ yín wàláì ẹsẹ̀ ní fíyẹ́nì tẹ̀lé alẹ́ yìí kò tẹ́ ọlọ́ọ̀dá kọ́lọ́hún ṣàánú wa ibi mò ń lọ ní pé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tí gbogbo nǹkan le tó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ mọ́ ó ń kan gbogbo èèyàn wọ́n ti tójú oníkà mẹ́sàn-án yín kárí tí sọ̀díkì ó mọ̀ sọ̀rọ̀ rẹ tọ́sí mọ̀ pọ̀rọ̀ rẹ ni sọ̀díkì ń sọ tó sì sí tọ́sí sí ìdájọ́ òdì ìyẹn ń bọ̀ lọ́nà tí ó sì sí tọ́sí sí tí táwọn èèyàn mọ̀ bú ọ tí ó sì sí tọ́sí sí tí gbogbo èèyàn ó sì pàṣẹ fúnjà lọ rẹ tí ó sì sí tọ́sí sí ṣùgbọ́n gbogbo ẹ̀ pátápátá Ọlọ́run fi ń dán wa wò ni ẹ lọ bèrè lọ́wọ́ ẹnikẹ́ni tó bá jẹ́ ààrẹ ok bàbá Ọbásanjọ́ ẹ̀ mọ iye ọdún tí wọ́n lò lẹ́wọ̀n kẹ́nìkan wá ní ẹgbẹ́ ń gba bàbá Ọbásanjọ́ wá dé látẹ̀yìn kan ní ẹlẹ́wọ̀n dé nǹkan bẹ́ẹ̀ kọ́lọ̀ fún fọwọ́ kẹ́ bàbá sùn yìí ó ní tó bá yẹ pé irú ẹ̀wọ̀n tí mo wo fíìmù ẹ̀ kan wọ́n dájọ́ fún pé kó mọ̀ lọ ẹ̀wọ̀n ó ní tó bá yẹ pé irú ẹ̀wọ̀n tó bá jọ lọ tó dé tó wá di pẹ́sidẹ́ǹtì ó lèmi náà fẹ́ lẹ́wọ̀n. Ọlọ́run ṣàánú wa dádì ẹ̀jẹ̀ gbóhùn lẹ́nu yín sà pásọ Láòyè bí àdìfíṣàn tiẹ̀ là ń ṣe lónìí ni bẹ́ẹ̀ mi ṣe gbé wa nù nígbà níta bá lè tírìtì inú ta kọ́ lẹ̀ yá tírìtì ẹ̀ dádì mo fẹ́ gbóhùn lẹ́nu yín sà. mo kí àwọn ará ilé gbogbo tó ń gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ mo fẹ́ sọ testimony nípa ìjìnlẹ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ is a calling on its own. Bàbá yẹn wọ́n lè má lè mọ̀ pé àwọn nǹkan tí àwọn ń ṣe yìí a lè máa rò gẹ́gẹ́ bí àwàdà ṣùgbọ́n ó ní àwọn ipa tí ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó ti kó nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn most especially àwọn tí àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gan there are so many things táwa máa rò nínú ọkàn wa pé bóyá òpin ti dé bá ṣùgbọ́n tí a bá gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ pé Mr. Idowu Kajọgbọ́n làwọn mọ̀ pé wòlíì ni àwọn ṣùgbọ́n Ọlọ́run á ti fi ọ̀rọ̀ yẹn sí wọn lẹ́nu ó dẹ̀ máa meet the need of many people tó ń gbọ́ so I'm an ardent listener of ìjìnlẹ̀ ọ̀rọ̀ mo dẹ̀ dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún bàbá yìí àti àwa tá à ń gbọ́ mo gbàdúrà wípé ìjìnlẹ̀ ọ̀rọ̀ yóò máa tẹ̀síwájú jù báyìí lọ ní orúkọ Jésù. ẹja káwọn aráàlú sọ testimony ẹja síbẹ̀ lọ́jọ́ tó ní káwọn aráàlú sọ testimony. Ọládìméjì Elizabeth tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ nígbà tí ọkàn Akin bá ṣojo àwọn tẹ́ ń sọ yìí ni ó jẹ́ kí ọkàn Akin ó ṣe Akin o èmi jẹ́ gẹ́gẹ́ bí áńgẹ́lì àìmọye kan tí ń bá mi fínra ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ni ò jẹ́ kí ọkàn Akin náà ó ṣe Akin torí pé ohun kan tó ṣe pàtàkì tó ṣe kókó fúnrú àwa tá à ń ṣètò yìí ó ní wípé ẹ mọ̀jà parọ́ tanra wa ìlara ó pọ̀ o àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀rọ̀ wa dàbí ẹni à ń wò tí kì í wòran bẹ́ẹ̀ bí pásítọ̀ Ọláoyè ṣe wà yìí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé pásítọ̀ wọn ti gbọ́dọ̀ kí pásítọ̀ bínú wọn ti gbọ́dọ̀ kí pásítọ̀ ṣe kinní kan ọ̀pọ̀lọpọ̀ àtàwọn tó súnmọ́ mi àtàwọn tí ò súnmọ́ mi ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń wá àṣìṣe ni o tó sì jẹ́ wípé ó hàn gbangba tí ọ̀pọ̀lọpọ̀ ó sì fẹnu tẹ́ńbẹ́lú gbogbo ọmọ wa lọ rò pé báwo ló ṣe jẹ́ ẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ̀ 08113051009 màá gba ìpè kan àbí méjì 08113051009 lẹ́yìn èyí a wá tẹ̀síwájú 08113051009
051009 tàbí 080 56 13 1009 080 56 13 1009. ẹ jẹ́ ìwọ̀n tó wà lójú òpó ó kọ yín àti ibi tẹ́ ti ń pè ẹ káàárọ̀ ó kọ yín àti ibi tẹ́ ti ń pè ó kọ yín àti ibi tẹ́ ti ń pè sà. orúkọ mi ni wòlíì ọládẹ́kùn àtàwùrà láti ìlú àbúté àrífàlá ọpọlọ yóò ní bẹ̀rù. àmì àṣẹ Èdùmàrè. gbogbo ìdáwọ́ ní yóò máa yọrí tèrè. àmì. nínú gbogbo ètò tó ń ṣe kò sí ìkànṣe tó jẹ́ àkódà nínú ẹ̀rọ rárá gbogbo ẹni mo máa ń gbàdúrà ní agbára ọlọ́dún kẹ́kẹ́ rí ọgbọ́n náà kò ní tó ń bẹ̀. ọkọ̀ wa mọ̀ káàdì ẹ ṣé o. Thank you, God bless you. ẹ jẹ́ ń gba ìpè kan àbí méjì sí lọ́jọ́ tòní kó tó di pé àtẹ̀wájú ẹni tó wà lójú òpó ẹ káàárọ̀. Hello. ẹ káàárọ̀ sà. ó kọyìn àti tẹ́ ti ń pè. ìdòwò kájọ bọ́lá o. ẹ ní ìjà àbúrò ayé fẹ́ wá. àmì àṣẹ Èdùmàrè. àmọ́ rí wípé lójoojúmọ́ lọ́dọọdún. àmì. orúkọ tèmi ni arákùnrin jẹ́ tẹ̀lé láti àgbẹ̀gbẹ̀ ìlú Kòròdú. tẹ bá ti wá sọ pé gbẹ́sẹ̀ lé yín àyàmí àṣà mọ já pé kẹ́ ẹ bọ́ lọ gbẹ́sẹ̀ lé ìyàwó mi. ẹ fọkàn balẹ̀ kí ẹ ti di gbẹ́sẹ̀ lé kí ẹ ṣe ti ti ìyàwó yín sá. gbẹ̀gbẹ́ àbọ̀dà ẹgbẹ́ parọ́tọ̀ kò sí àṣàdánù nínú gbogbo ètò tẹ̀lé ṣe káàkiri gbogbo rédíò. orí mi ń bá yín lọ dáadáa. ẹ tó ti ń bá mi lọ bò mí. dáadáa. ṣe bọ̀dá Patrick wọn lè ṣe nǹkan àṣírí sí yín lọ́wọ́. ṣé ẹ rí àwọn rédíò kọlà pàápàá àwọn tá a bá jẹ́ professional rédíò kọlà a gbọ́dọ̀ máa bá àwọn professional rédíò kọlà kárí. ẹ gbọ́dọ̀ máa bá tírí gbòòsà fún bẹ́sẹ̀ lé gbòòsà. ẹ jọba ẹ gbà sábà ní rédíò lápò bíjù láyé orí rédíò yìí mo bá wọn jẹ mo bá wọn mu dáadáa yìí náà mọ̀ mo bá wọn lù dáadáa ọlọ́ọ̀ba ló kó ẹ̀yìn rédíò kùtẹ́ńtà ayọ̀ ní gbogbo ọ̀nà torí ẹni ọ̀tá tó pọ̀ bó tẹ̀jẹ́ pé nígbà míì bẹ́ẹ̀ bá jẹun bẹ́ẹ̀ bá mu mineral sìgá àti ìgbàgbọ́ lọ́wọ́ ara yín jẹ́ nígbà míì ó mọ̀ ṣe bí ogun àmọ́ bíbélì ní. ó wà láàrin àwọn wẹ́dà náà kẹ́ lọ jókòó jẹ́. bẹ́ẹ̀ ni gbà àmọ́ bíbélì wá sọ pé ẹni tóun bá ti pamọ́ olóyún ọdún ewu. bẹ́ẹ̀ ni ọlọ́ àti ẹjọ́ wa nínú ewu. ẹ mọ̀ tẹ̀síwájú ìtọ́jọ̀dà nínú ètò yìí o. ẹ ṣé thank you God bless you. ẹ ṣé ó dàbọ̀ kẹ́ ẹ bá ń kí gbogbo àwọn rédíò callers náà máa gba ìpè kan àbí méjì sí Uncle T bread wọ́n darapọ̀ mọ́ wa Uncle T bakery ẹni tó wà lójú òpó ẹ káàárọ̀ ó kọyìn àti tẹ̀sí ń pè. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. ẹ kú ètò. Ọlọ́run ló lè tò. Ọlọ́run bá wa tó. àmín. ẹ kú ọ̀rọ̀ kú ẹ̀ tá à ń gbọ́ lórí etí náà àti ọkọ náà. ibo lẹ ti ń pè yìí. láti gbósòrò. láti gbósòrò tó mò ń gbọ́ yín sà. láti gbósòrò odó kékeré. tó mò ń gbọ́ yín sà. láti kó ẹgbẹ́ ètò. Ọlọ́run ló lè tò. gbogbo ẹ̀ là ń gbọ́ bẹ́ẹ̀ tẹ́ ń tó Ọlọ́run bá yín tó. àmín àmín. ẹ ṣé. àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí kíní àwọn ọ̀rọ̀ ọgbọ́n ni. ok ẹ ṣé. òun náà ló jẹ́ pé àánú pé yìí. ẹ ṣé ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ jẹ́ kí n lọ sí Facebook page wa Samuel Ìlúmọ̀ọ́ká happy new year well done sir. Olalekan Ibrahim good morning sir more success in the year sir my regards to your family sir. Morning sir you are my mentor sir keep up the good work. Any other one Sodiq ọmọ kájọ gbọ́lá o ṣé dáadáa la jí ọdún ìyá tó wà lára àmín mercy will speak for you this year amen. Àròlé Dáfídì ló fi yẹn ṣọwọ́ àwọn olótùn wà ń bẹ̀ rẹpẹtẹ ẹ̀yà máa wò ẹ jẹ́ nígbà ìpè yín náà kó tó di pé a tẹ̀síwájú ẹni tó wà lójú òkú. hello. sẹ káàárọ̀ sá o. ó kọ yín àti tẹ́tí ń pè. ó kọ yín àti tẹ́tí ń pè. Elizabeth ló sọ láti Sùúrùlérè. gbogbo ará Sùúrùlérè ńkọ́. àlàáfíà máa wà o. tó ní pápákọ̀. olúwa túbọ̀ fagbára yín lọ. àmín ẹ ṣé. ọ̀rọ̀ yín ó kọ̀yàn lọ́gbọ́n. èwo ló kọ yín lọ́gbọ́n jù èwo lẹ nífẹ̀ẹ́ jù sí àwọn nǹkan tá a sọ. Ka ọ̀rọ̀ tẹ́sán sí problem sí solution lọ́dún tó kọjá. ṣé èsì pé ẹjí pásọ láòye wò ṣá. yàrá o ọmọ kalaba lè ní o. ok ǹsẹ́ ń pọ̀.
dídí à ń pọ́. tí n bá ní dàkádá stand up tí n bá ní dàkárú deep display tí n bá ní dímí come tí n bá ní dímí sẹ̀ come here. ẹ ṣé o. ẹ kú iṣẹ́ ọpọlọ ọlọ́run àti kò máa fi í ṣe o. àmín. gbogbo ilé tẹ̀yìn náà rẹ̀ ń tó ọlọ́run máa bá yín ṣe pọ̀ lọ́wọ́ ìṣẹ́ àtọ̀nà yóò ní dáa. àmín àmín. ẹ jẹ́ kí n gba àwọn ìpè yìí chief imam matọ́gún pè mí bákan náà ni mo ti rí kọ́ọ̀lù bàbá mi adérelé sọdíkì ìwọ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ wo ló sọ fún yá. kí lẹ pè sà. rush hour. hello dádì mi ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. àmì àṣẹ ìdùmarè. lágbára ọlọ́run. àmín. gbogbo fúlàní tó ti láti kò sí èso wà tọ́jú bẹ́ẹ̀. bàbá kan ti sọ̀rọ̀ kọjá lẹ́ẹ̀kan ọlọ́run bá jẹ́ kó mọ ìyá. àmín. táṣọ́ọ̀ṣì àti títà mọ́sálásí lẹ̀ lọ́rọ̀ lòdì sí ọlọ́run. ìyọ́nà wà ní àwọn láti ìlú tẹ́ ẹ̀yẹ̀ rẹ̀. èmi tí a rẹ̀ fàjà láti ọwọ́ máa tó gbogbo ọdún àti ẹ̀yìn. àmín àmín àmín. òní ọ̀hún gbogbo. ṣe àmín àmín ẹ máa bá ń sọ àmín ìṣẹ̀lẹ̀ láìkí mi ni àmín àmín àmín. gbogbo àwọn tó ń jí ni tó pa ó sì rí ó láwàlá. ẹ ṣé sà ẹ ṣé bàbá mi adérelé nìyẹn ẹ ló sà. ẹ káàárọ̀ sà. ìṣòwò kájọgbọ́lá o. ooo. ṣé mo máa tọgbọ́n ló wà lọ́la. ẹ káàárọ̀ sà. pẹ̀lú lọ́jà ọlọ́run gbé lẹ́mù yẹn. ọlọ́run ò dẹ̀dẹ̀ kú lára yẹn. àmín. èyí tó ń wá lọ́wọ́ lórí àwọn ọmọ èyí náà púpọ̀ ọmọ náà. àmín. àjọ ìṣe àwọn ọmọ náà ò ní lásán wò. ẹ máa ṣe o. ẹ ṣé sà. ilà sọdíkì ọtí bá ń gbé tí ń bá mọ ẹni tó wà lójú òpó ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. láti ìlú lúkòsì. láti lúkòsì mò ń gbọ́ yín sà. mo ní kí n kí ni o. ẹ ṣé ẹ tó wà lójú òpó ẹ káàárọ̀. hello ẹ jẹ́ ń gba ìpè kan sí àmú àwọn polówó wa lọ́kọ̀ọ̀kan èjèèjì lẹ́yìn èyí. ooo ọlọ́run ló lè tù yìí. ọpọlọ yóò ní dá. àmín àmín. orúkọ tèmi ní apọ́sítélì ọ̀tẹ̀kọ̀ láti olóńgbóyán. àdúpẹ́. ẹ̀rọ sà. yes sir. a máa ń gbádùn ètò yín gbogbo ètò tẹ máa ń mú wá bí ìwàásù bí ẹ̀kọ́ ni lórúkọ láì jésù bí tẹ́tí mú ìbẹ̀rù yín dá. àmín. ọ̀rọ̀ amọ̀ràn yìí lọ́wọ́. àmín. ẹ ti ṣe ọdún èyí ọdún tó ń bọ̀ aṣojú ẹ̀mí. àmín àṣẹ ìgbà. ohun tó máa wù yín ò ní pa yín. àmín jésù. èyí tó máa pa yín ò ní wù yín. àmín jésù olúwa wa. àmín. mi ò ní gbàgbé àwọn èèyàn tí ọlọ́run ti pasẹ̀ ètò yìí tó ilé wọn mi ò ní gbàgbé àwọn tá a lọ dọ̀bálẹ̀ fún àwọn tí ọkọ wọn dọ̀bálẹ̀ fún wọn àwọn tíyàwó wọn tó dọ̀bálẹ̀ tó kúnlẹ̀ fún wọn mi ò ní gbàgbé pásọ Peter Ọ̀dẹ́bùdán mi ò ní gbàgbé àwọn tí a sọ̀rọ̀ lé lórí abandon project tí ọlọ́run sì gbọ́wọ́ ètò yìí ṣiṣẹ́ sọ Díkì Akínbólú òun sọ̀rọ̀ kankan ó ní òun sọ̀rọ̀ lórí rush hour tẹ́ mọ̀ rush àwọn oúnjẹ kan wà téyìn tó jẹ́ pé rush hour lèèyàn lè jẹ́ Ades Osana let me tell you àkókò tá a wà yìí bẹ́ẹ̀ bá rí ẹni tó ń ta kókó ní aago 2 ọ̀sán lady evangelist kí lè rí mà akérètẹ kì í ṣàsìkò tí wọ́n lè jẹ́ nìyẹn ẹ̀yọ̀ta èdè Èkìtì lẹ́sọ̀ yẹn ìyá kan wà ní ìta ọ̀sìn ní Abẹ́òkúta Sodiq nígbà tí a sì ń ṣe ètò ní bíi 15 to 20 years ago lórí rédíò kan ń bẹ̀ ìyá yìí àkànní mọ́ ta ṣùgbọ́n àárọ̀ ni o bá aago mẹ́wàá bá lò ẹ̀ ní bá ń bẹ̀ mọ́ ó sì kọ́lé
ẹgbọ́n mi dáadáa iṣẹ́ wákàtí méjì mẹ́ta rush hour ni o bẹ́ẹ̀ bí wọ́n bá ta newspaper táwọn ni wọ́n máa ń ta kẹ́yìn ó gbé newspaper kó bá máa ta nú òrùn ó ti di unsold. ó ti di unsold kí lẹ́yìn sà ìwọ ni kò wá sọ yẹn síta fáwọn èèyàn kí lẹ sọ. bàbá 60 years tó ń ṣe bàbá mọ̀ pé àwọn boys ò ní fẹ́ gẹun lọ́dọ̀ wá ní old school àpẹẹrẹ. àwọn wo ló máa kẹrun lọ́dọ̀ ẹ̀. àwọn arúgbó àwọn bí pásọ lẹ́pìdán. bàbá tó ti ní àpòtọ́lẹ̀dì bàbá tó dẹ̀ lọ sí náà sì àwọn náà nílò nobody wants to grow. ẹ mọ̀ pé bàbá tó ti ní àpòtọ́lẹ̀dì kò sí irun tó máa fi showcase time mọ̀ tó máa fi showcase just an old school. ọmọ mi ò náìsí o. bẹ́ẹ̀ ká máa fi bíléèdì fa pásọ lẹ́pìdán lórí àdé. èmi kọ́ lè wà wọn fa. ẹ jẹ́ àwòsà tẹnu kọ́ tètè bọ̀lìkọ́ tí ìbá ṣe pé bóyá kínní ẹni ọwọ́ òun àti ìyàwó ẹ̀ bá wẹ ọwọ́ tó bá jẹ́ obìnrin tó wá tí wọ́n jọ ń ṣèké ara wọn dáadáa bẹ́ẹ̀ ni bá ti ń pé 55-60 òun ni ó mọ̀ ń bá àbí kí lẹ sọ ìyàwó wọn ni mọ̀ ń bá wọn gẹrun orí wọn. kí lẹ wí sà tani ìyá pupa ló wọlé báyìí fáwọn àbí ẹ̀yin náà mọ̀ wípé ẹ̀yin gan-an orí yín máa ń yí lọ́rùn yín ni. atostage kan wọ́n mọ̀ báyìí fáwọn. ẹ tó wà lójú òkú ẹ káàárọ̀. àmì àṣẹ ìlú àmì wá ní kí ní pé o. àmì. ìyá mi chicago àwa ní ẹ̀ ní ríjà ayé lágbára ọlọ́run. àmì. akin ọmọ akin láti ìlú ṣẹ̀dámù. gbogbo ará Ṣàgámù ń kọ́ sà. àlàáfíà ní gbogbo wa. báwo lẹ ṣe ń gbọ́ rédíò wá sí ní Ṣàgámù. àlàáfíà ni o kò sí rédíò méjì náà ń bọ̀. àdúpẹ́. ṣùgbọ́n ẹ̀fẹ̀ mi ìgbà ló lè ṣe. àdúpẹ́. ṣe ní bàbá mi máa ń sọ kínní kan. kí ló máa ń sọ. ó ní ìyàtọ̀ wà nínú àdúrà àtòpè. ṣé wàá rí gbogbo àdúrà tí gbogbo ọmọ aráyé ń fún yín lágbára Ọlọ́run ó máa mọ yín. àmín. ó máa mọ ọmọ yín. àmín. á wá mọ gbogbo generation yín pátápátá. àmín. ẹ ní dààmú o. àmín. ẹ̀kọ́ pọ̀ tábà ní ká máa tẹnu bọ̀ láti bẹ̀rẹ̀ títí dópin mélòó láti ẹ̀fẹ̀ sọ. a lè sọ tó ṣùgbọ́n mo mọ̀ pé lágbára Ọlọ́run gbogbo ibi tí bàbá fi ń ta iná lẹ́sẹ̀ nínú ọdún 2023 ọlọ́run bá àbòrò òṣùwà. àmín àmín àmín. ẹ ṣe ẹkú ètò. ẹ ṣe ẹ mọ̀jà parọ́ fúnra wa tẹnukọ́ tètè bọ̀lìkọ́ mo mọ̀ wípé ohun tí ọlọ́run ọba tó lọ́wọ́ sí ni ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ tẹnukọ́ tètè bọ̀lìkọ́ ọlọ́run ọba mi lọ́wọ́ sí ìdí ni wípé adùn ṣe bí ntọ́lọ́run lọ́wọ́ sí aṣòro ṣe bí ntọ́lọ́run mi kẹ̀yìn sí ni èmi a máa wá sọ pé ẹ má bá forí gbárí o torí pé iṣẹ́ Olódùmarè ni mò ń ṣe iṣẹ́ ara mi kọ́ mò ń jẹ́ tó bá yẹ pé iṣẹ́ ara mi ni mo fẹ́ jẹ́ ni ó láwọn ètò kan tó yẹ kí n máa ṣe ọ̀rọ̀ gẹ̀gẹ̀ ni màá máa ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ gbogbogbò ọ̀rọ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run sọ pé ìyẹn kọ́ I want you to liberate the world so ẹja jọ ṣe bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn ẹ sì máa fàdúrà ràn wá lọ́wọ́ torí wípé lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀mí a máa fẹ́ o ṣùgbọ́n a máa ṣe àìlera fún ara ẹ̀mí a máa fẹ́ a máa ṣe àìlera fún ara bí mo ṣe ń kí Dámiláre láti Uncle T Bakery màá sọ fún wa ń pa Uncle T Bakery lọ́jọ́ tòní ṣùgbọ́n ẹ jẹ́ ṣé báyìí Sodiq jẹ́ mú díẹ̀ nínú tí mo ní ńlẹ̀ yìí mo ní a gbọ́dọ̀ rí wípé a lu opportunity tó wà nínú ọdún yìí ṣé ń gbà pé kan yẹn ní ìṣẹ́jú kan tó wà ń bí orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. orúkọ mi ni Fẹ́mi Akínyẹlé láti Ìjọ. tó gbogbo ará Ògìjò ń kọ́ sà. àlàáfíà ìdòwú lájọgbọ́n náà o. ẹ bá mi kí pásítọ̀ dọ́pẹ́dá pẹ́sidẹ́ǹtì Ògìjò ọmọ Ìbàdàn ó di ìlú ló ń kí wọn o. àwọn Ìbàdàn wọn ni wọ́n kí yín o ẹ ti ń jẹ́ kí pásítọ̀ Peter dẹ́pẹ́ tó wọ́n rẹ́rìn báyìí ní ìsìn. ẹ sọ pé Akínyẹlé ló ń kí wọn o gbogbo ìlú là ń gbádùn o. àtò àdúpẹ́ àmọ̀pá fẹ́ ṣe family meeting Ìbàdàn ni ṣé kí wọ́n mọ̀ bọ̀ lókìjọ báyìí
tògìjọ ní ọjọ́ sunday ní o sunday ní ọdún. ẹ jẹ̀bi ẹ bá ṣe lónìí ta ló ràn yín sí ẹ mọ̀ sọ ọjọ́ tẹ̀ fẹ́ ṣe mítìn ṣé ẹ sanwó yẹn ni. àjọgbọ́lá ẹ ṣe sà. ọ̀dà ẹ ṣe àwọn náà ń bọ̀ sórí programu yìí ọ̀ ẹ fi ọmọ ìbàdàn à ń bọ̀ o. bẹ́ẹ̀ mi gbóhùn tiẹ̀ wá ẹ ṣàgbà mí sí ẹgbẹ́ ọmọ ìbàdàn ṣá. nọ́mbà yìí àlegbà yín ọdẹ́kùnrin làjọ ń ṣe papọ̀. ọdẹ́kùnrin làjọ ń ṣe papọ̀. àwa tá a bá sọ mọ́ ìbàdàn ni wọ́n bí mi sísà. àtúgbò òbò lọ́dọ̀ yín ìbàdàn. akínyẹlé gangan níbi ìyànà sókà. ok wọ́n lọ mọ bíbí ilé sanyo ní mí wọ́n ṣe ń sọ fún mi báyìí ni. lọ́nà àpẹẹrẹ. bàbá tó bí bàbá mi ìyá àwọn ọmọ ìbàdàn ni wọ́n. ọ̀gá mi ti ní sùn. ẹsẹ̀ jàre àsìkò àsẹ̀yìndé kábíyèsí. ẹ ti gbàgbé pọ́pá ní wájà. gbogbo àwọn ibi tẹ́ ń sọ yẹn mi ò fi bẹ́ẹ̀ mi ò ó jẹ́ ẹ̀mú kóbàdàn tóbi largest west city in West Africa ni tó bá yẹ pé bí ọ̀nà ibi ìwó ròdù yẹn rí lẹ́kàn báyìí lẹ́yìn ibi tí wọ́n ṣẹ̀ ń kọ́ yẹn ibẹ̀ gangan nílé wa ibẹ̀ wọ́n forí wa sọlẹ̀ sí. níwò ròdù lẹ́sìrẹ́sì gorí òkè kan báyìí lọ tẹ́ bá ti débẹ̀ ẹ kàn sọ pé ẹ béèrè family house àwọn kájọgbẹ́lá ntí wọ́n bá wá rí. ibẹ̀ ni wọ́n ti wọ mọ́tò ní sà. ibẹ̀ ni wọ́n ti wọ mọ́tò ní sà. bàbá sẹ́fẹ́ kí n sọ pé ẹja délé iṣẹ́ ó sí àbà ó dàbọ̀ mọ́tò ní sàkọ́ mọ́tò kiri akọ mo ń bọ̀ wé ìdí. jẹ́ ń kọrin òun ní. Great Gaposa, the pride of Ogun State. Citadel for qualitative learning, conducive environment, free from violence. We raise great. I be young boy where they try, yeah. I pray for good things every day by day. Go di batimba to pe 30, yeah. Kintole na wo kintole fogo shere se. You go like to yeah on my story, yo. Daddy mi nile kintole sita o. Tori mo fe dokunrin, mo ba jade sita o. Ibi tande la bale wa bota o. Amo lo mu wa wale, abale wa jade o. Sheri pa ye shoro, aye manika o. Fi mu wale ojo ye. Mi ò lè gbàgbé yo. When my money come down, go yeah what do. Oh my vibes, them show you see, cause where I come from, not the streets. Yeah, yeah, yeah. Oh my vibes, them show you see, cause where you come from, not the streets. I'm making no decision, cause normal, yo, I say normally. Everybody supposed to lower normally. I say normal, yo, I say normally. Everybody supposed to call it normally. I say normal, yo, I say normally. Everybody supposed to lower normally. I say normal, yo, I say normally. Everybody supposed to call it normal, yo. I say damn me low, come on to you, told me come and shake damn me low. 20, go be muscle, ṣòro ayé mi, bàbá bá mi sọnù o. Damn me low, come on to you, told me come and shake damn me low. 20, go be muscle, ṣòro ayé mi, bàbá bá mi sọnù o. So many plans, so many agenda. Anyway, na way, but la music with me tender. Shaping na my hustle, yes I know I go face some. Many don't promise, but them get nothing to offer. No surrender, this year we must prosper. When I enter any show, they make it be shut down. So they them go on that say how I take to because no retreat is yeah. So why you gonna sleep for lala? When you make them they hustle lana. I they sing it dada. You know say me they bad lala. So why you gonna sleep for lala? When you make them they hustle lana. You know say me they sing it dada. You know I they bad lala.
ayé o ọlọ́sànlé nǹkan ayé o owó mo wá wá kí lè ra lé o bróda mi fẹ̀sọ̀ ṣayé o oyè iye o. Adé o Adé o Adé ni Adé mi Adé o Adé o Adé ire mi Adé o Adé o Adé ayọ̀ mi Adé o Adé o Adé iye. Tó bá jáde o kò rántí lé ìyá ń bẹ nílé o ó ń dúró kò dé o tó bá jáde o kò rántí lé ìyá ń bẹ nílé o ó ń dúró kò dé o. torí pé bí èèyàn bá rí àǹfààní ó ṣeé ṣe kí èèyàn ó mọ̀ lè fi fagagbága ti ọdún yìí kó mọ̀ lè borí rẹ̀ ẹ gbọ́ mi dáadáa o ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ohun tí wọ́n rí nínú ọdún yìí wọn ò rí àǹfààní ń bẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ wípé ó dàbí àléébù nìkan ni wọ́n rí ẹ gbọ́ mi dáadáa o nínú àkọsílẹ̀ mi mo ní opportunities come but once ìyẹn ni pé lọ́pọ̀lọpọ̀ gbà a kì í rí ẹ̀fọn ta lẹ́ẹ̀mejì. For you to lose the game of life, that means you have not utilized your opportunity very well. At this time, no reason for failure, for nobody bear the cross of failure except you. Opportunities are created within the match. If you look inward, chances and opportunities to win the game is all around you. A caller called me about his problem today, and he said something that is, he has created opportunity out of his problem. You have to create opportunity out of every challenges you have in 2022. Maintaining and sustaining opportunity. You have to maintain and sustain the opportunity in year 2022. ẹgbọ́n mi dáadáa o ohun tí o gbọ́dọ̀ ṣe ní pé lọ́dún 2022 yìí o gbọ́dọ̀ create opportunity. Àǹfààní tó dàbí ẹni pé kò fẹ́ yọjú o gbọ́dọ̀ wá àǹfààní ọ̀hún kí àǹfààní ọ̀hún kó sì yọjú torí pé aláṣeyọrí nìkan ni àwọn èèyàn kíkú oríire bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ èèyàn wọn kì í tẹ̀lé ẹni tí kò ní àṣeyọrí ohun tó túmọ̀ sí rèé o lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé ohun kan tó wà lọ́kàn wa òun náà ni pé a kàn fẹ́ gbé bẹ́ẹ̀ a fẹ́ lò bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tó gbọ́dọ̀ wò ní àná mo ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti wà lọ́dọ̀ ẹnìkan tó ń polówó lórí ètò yìí àwàjọ ń sọ̀rọ̀ ó ní Mr. Kájọgbọ́lá mo ní yes ó ní mo ti ṣe history ọdún yìí dáadáa mo ní ẹ sọ fún mi ó ní ní ọdún oṣù kínní oṣù kejì oṣù kẹta wọ́n ṣàlàyé bó ṣe jẹ́ wọ́n ní àkókò kan ó dàbí ẹni pé ọjà fẹ́ mọ́ dọ̀ díẹ̀ tó bá tún di àkókò kan ẹ gbọ́ mi dáadáa ọ̀pọ̀lọpọ̀ ní o mọ strength àti weakness ọdún o gbọ́dọ̀ mọ̀ èrèdíre tí àwọn kan fi ta àgbàdo ní táìmù kan tó bá di àkókò kan ẹ rí i pé wọ́n mọ̀ tàgbá ìdí ni wípé ẹ rí àwọn kan wọ́n ta ọsàn ní táìmù kan tó bá di àkókò kan wọ́n mọ̀ taṣu ohun tó túmọ̀ sí ni pé wọ́n ti wo bí ọdún ṣe rí bẹ́ẹ̀ ni wọ́n create opportunity tó wà nínú rẹ̀ ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní Lady Evangelist Esther Ọláoyè Olúwabùsáyọ̀ bí èèyàn bá sọ wípé táìmù tí òun fẹ́ máa rí òde gbà dáadáa fún orin ìsọjí òun ni táìmù Júùnù kó wá jẹ́ pé gbogbo January wà ń bẹ̀ ètò mọ̀ lọ ní àgbájì gan January wọ́n máa ti sinmi ọjọ́ méjì báyìí ní ìsìn àwọn kan wà wọ́n ṣe 40 days àwọn kan wà wọ́n ṣe kinní kan wá tún di táìmù April lọ́tún break díẹ̀ lè wà ní May díẹ̀ wá tún di ju bá tún wá lọ di June afọ̀dì ìyẹn ìgbà yẹn ni wọ́n wá sọ pé ìgbà yẹn ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí ń ṣe kinní kan ó ṣeé ṣe ó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ pa kìtìmá bẹ́ẹ̀ àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé ok àwọn Kuti bread ẹ wà ń bí àbí ṣé ẹ mọ̀ pé táìmù òjò ní búrẹ́dì mọ̀ ń tà jù àmú tí àbí tí gbóná pẹ̀lú búrẹ́dì bí kéèyàn fi Kuti bread jẹ́ yéé kọ́lọ̀ ó ṣàánú wa ó tó túmọ̀ sí rèé bí èèyàn ò bá mọ opportunity tó wà nínú ọdún kò ní rí opportunity yẹn mú àìmọye èèyàn ok ẹja sọ báyìí bọ̀dá ẹ máa bọ̀ láti iléeṣẹ́ Kuti bakery àbí mo fẹ́ ní testimony kan ni testimony ni ẹ̀yin ni manager bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Yes sir. ẹ jọ àǹfààní yẹn
mi ò tí ì rí yín rí o ṣùgbọ́n mo ti gbọ́ ibo lẹ́yìn ti ráǹfààní yẹn sà gbọ́dọ̀ opportunity yẹn ti wá. opportunity yẹn wá láti marketing téèyàn ṣe wípé ok kí ni oúnjẹ tí àwọn èèyàn lè máa jẹ tó máa fast débi pé. ṣé mi lò lówó láyé jẹ́ kí n ráyè gbé kọ̀nà mi ó lábì torí adé o bó pẹ́ títí akọlòlò àpè bàbá kí ló láláyé o kí n tún máa gara lójú ẹlẹ́gùsì kí n tún máa yan fada máa ná ẹ̀sán gòbí ó ṣe ó bàbá àjò láyé yìí I know dem go let you mold but they no wan make you blow dem say dem love you but they no wan let you go. manager ẹgbẹ́ tó lọ́sẹ̀ tó kọjá yọ àìtẹ́ ẹ máa bọ̀ ibi tí mo fẹ́ lọ gangan nìyẹn. If you look at this man, he's a very young man. And I learnt you are the what? Managing director, sir. You are the managing director of Uncle T Bread. You said you are a testimony. How did you become a testimony? Last week I heard about the program and I was like, this is an opportunity for me because I've worked in a corporate organization before, and when it comes to management, at least I can input something and implement something. And that is why I don't have experience in baking industry, but managerial, at least I have 99.9 experience. So I decided to take up the opportunity to go and see the owner of the company. We discussed at length, and the man see potential in me, and he accepted me and make me to be the manager. Lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀ nílé iṣẹ́ rédíò Tùǹgbà bẹ́ẹ̀ nìkan bá ṣépè fún mi mo mọ̀ pé èpè ẹ̀yin lè ṣépè fún mi àbí ok àwọn kan bá mi jà ẹ máa bá mi jà èmi tí mi ò rí tí èṣù lẹ́yìn ìbejì ni mi tòótọ́ àsámọ̀jàlá ọmọọba ní yògùn níran tẹ́mi àti ẹ̀ bá ti ra adíyà èṣù dé o yálà sàárò mi ìdí ni ké ẹ máa bá mi jà mo mọ̀ wípé ẹbí arákùnrin yóò ní ṣépè fún mi òun náà ò ní ṣépè fún mi ìyàwó ẹ̀ ní ṣépè fún mi ọmọ ẹ̀ ní ṣépè fún mi ẹ gbọ́ mi dáadáa o we are talking about opportunities nínú ọdún yìí he saw the potential and he grabbed it. Ẹlòmíì opportunity tẹ́lòmíì ó rí ó lè jẹ́ nínú personal life ẹ̀ ní ètò yẹn ti ṣiṣẹ́ nínú ayé ẹ̀ láti á dẹ̀ change mentality ẹ̀ á dẹ̀ gbé wọ́n ní orí ìrìn lóore wà á dẹ̀ jẹ́ kí life ẹ̀ change ó dẹ̀ tẹ̀síwájú nìyẹn ẹ jẹ́ ń délé ìwé Good Luck Comprehensive College lẹ́yìn yẹn màá lọ sí ilé ìwé màá lọ sọ́dọ̀ Adébọ̀wálé Technical Services àti. So many plans, so many agenda. Anyway, na way, but la music with me. Bẹ́ẹ̀ ni sà ó kún ara nǹkan tí a fi wá sórí program lẹ́nìí láti sọ fún àwọn èèyàn opportunity tó sì wà. This year we must prosper. When I enter any show, they make it be shut down. So they them go on that say how I take to because no retreat is here. So why you gonna sleep for la? When you make them they hustle na. I they sing it da. You know say me they ba la. So why you gonna sleep for la? When you make them they hustle na. You know say me they sing it da. You know I they ba la. Everybody supposed to know nobody. I say right now, I say nobody. Everybody supposed to say everything nobody. I say don't I don't get big money. Everybody my little them must save me. So you get the house, everybody no get money, just go shake you. Yeah, yo, fella yo, malo sanle, can yo, oh mo wa kile rale o, brother mi fẹ́ sọ ṣayo, oh yeah, oh, fella yo, malo sanle. Owó mo wá wá kí lè ra lé o. Bróda mi fẹ́ sọ ṣáyò oyè yìí o. Adé o, adé o, adé ni adé mi. Adé o, adé o, adé. Ire mi adé o, adé o, adé. Ayọ̀ mi adé o, adé o, adé. Tó bá jáde o, kò rántí lé. Ìyá bẹ̀ nílé o.
àràgbélayé àràgbé ni orí dákúnṣe mi lò lówó láyé jẹ́ kí n ráyè gbé kọ̀nà mi ó lábì torí adé o bó pẹ́ títí akọlòlò àpè bàbá kí ló láláyé o kí n tún máa gara lójú ẹlẹ́gùsì kí n tún máa yan fanda máa nẹ́sàn gòbí ó ṣe ó bàbá àjò láyé yìí I know dem go let you mold but they no wan make you blow dem say dem love you but they no wan let you go yàrá ẹ broda mi kò má lọ gbé sájò ẹ àjò láyé yìí I know they get 20 million they still say dem broke dem say dem love you but they no wan let you go bẹ́lẹ̀ dà ẹ sọ̀rọ̀ kò má lọ gbé sájò ẹ. ló ṣe yí o ara mi ṣe kí prosper káyé má sọ pé mo ò ṣe bàbá ìwọ ló ní mí ìwọ ló mọ mi ìwọ ló dá mi Olúwa gbé mi lékè tètè bá mi ṣe kèmí ayọ̀ kèmí rọdún mọ́dún bàbá kí inú mi dùn orí mi orí mi ẹlẹ́dàá mi má sùn orí mi orí mi èmi gan fẹ́ máa bọ́ mi orí mi ẹlẹ́dàá mi má sùn orí mi èmi gan fẹ́ máa bọ́ mi abágbélé pẹ̀pá abárùfẹ́lé pẹ̀pá ṣé ẹni máa yó ló máa yó ọjọ́ òyìnbó mọ̀ bẹ́ẹ̀ nìkan wá ṣẹlẹ̀ dá mi ìṣàlù fún mi give me peace oh give me joy oh yeah peace of mind oh we go make me live longer longer, yeah. I remember back then in my fatherland when I was street, also for my sumi. I look up on mama used to tell me, don't give up on mommy, believe in yourself, don't lose God, yeah. Small love, call on me, bullet sumo. Bad rats all over, bullet body. So you damn air, you are my shame, keep prosper.